Orúkọ mi ni arábìnrin Kórèdé Ayàyòhùn. Mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ní ìlú Ìjẹ̀bú Ìlíṣàn. Èmi lọmọ Ìjẹ̀bú alárẹ̀, ọmọ onígẹdú mẹ́rìndínlógún, mẹ́jọ ní Ìlíṣàn, mẹ́jọ ní Kẹ̀nẹ́, ẹja fìyẹn lẹ́nu. Ó dọ̀rọ̀ ọjọ́ mi. Lénìí, a wà ní ìlú Ìkòròdú láti fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò nípa bí wọ́n ṣe lè sọ èdè wa, bí wọ́n ṣe mọ̀ nípa àṣà wa àti ìṣe, pàápàá jùlọ ìlú ibi tí wọ́n ti wá, bí wọ́n ṣe ń ṣe níbẹ̀. Ẹ máa bá wa ká lọ. Gẹ́gẹ́ bí a ṣe sọ wípé à ń lọ nílùú Ìkòròdú láti lọ fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò. Ní báyìí a wà pẹ̀lú arábìnrin wa. Kí ni orúkọ yín mà? Orúkọ tèmi ni Alájàdí Sùbáwàhálà. Ìlú Ìkòròdú la wà yìí. Kí ni orúkọ agbègbè yìí? À ń pàrọ̀ àdúgbò yìí ní Kọ́kọ́rọ́ Àbù. Kọ́kọ́rọ́ Àbù ni wọ́n ń pè bí. Alájà bá wàhálà ni a wà pẹ̀lú níbí. Ọmọ ìlú bo ni yín? Ọmọ bíbí ìlú Ìmẹ̀kọ Àfọ̀n. Ẹ jọ̀ọ́, kí ni oúnjẹ tí wọ́n ń jẹ ní ìlú Ìmẹ̀kọ Àfọ̀n? Oúnjẹ tá à ń jẹ ní ìlú Ìmẹ̀kọ Àfọ̀n ni ẹ̀kọ àti àmàlà funfun àti ẹ̀fọ́ yánrin. Ẹ̀fọ́ yánrin, ó dùn gbọ́ létí, ó dẹ̀ dájú pé ó máa dùn jẹ lẹ́nu. A mọ̀ yí pé oúnjẹ dáadáa ó máa ń da ní àwọn ayẹyẹ. Tí a bá ń ṣe ayẹyẹ ní ìlú Ìmẹ̀kọ Àfọ̀n, kí ni àwọn nǹkan mẹ́ta péré tí ó ṣe pàtàkì tí a gbọ́dọ̀ ṣe? Alákọ̀ọ́kọ́ ni wípé a máa ń mú aṣọ ìbílẹ̀, ìyẹn tí àwọn èèyàn ń pè ní aṣọ ẹbí. Lẹ́yìn ìyẹn, gbogbo àwọn ẹbí á jókòó. Táwọn ẹbí bá dẹ̀ ti jókòó tán, a wá ṣe oúnjẹ fún àwọn àlejò tó ń bọ̀ bíi àmàlà funfun tó jẹ́ oúnjẹ ìlú titi wa. A dẹ̀ tún máa ń ṣe ráìsì náà àti ọbẹ̀ tó bá ìgbà yẹn lọ. Ẹ ṣeun. Ṣé ẹ fẹ́ràn láti máa sọ èdè Yorùbá? Èdè Yorùbá jẹ́ èdè tó dára tó pọ̀ dáadáa. Tèmi dẹ̀ ní ìfẹ́ sí àga ní èdè abínibí wa. Tí ẹ bá fẹ́ gba àwọn èèyàn níyànjú láti máa kọ́ ọmọ wọn ní èdè àti àṣà àti ìṣe Yorùbá, ẹ bá wa gba àwọn èèyàn wa níyànjú. Gbogbo ẹ̀yin èèyàn mi, mo gbà wá níyànjú pé ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa lédè ìlú wa, pàápàá èdè abínibí ẹni gangan téèyàn ti jáde níbi ibẹ̀, ká máa kọ́ àwọn ọmọ wa. Torí tẹ bá dé gbogbo ìlú, wọ́n wá ní àṣà, kí ni àṣà? Wọ́n á lè sọ̀rọ̀ nípa àṣà wa, wọ́n á lè sọ̀rọ̀ nípa èdè wọn. Gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò rẹ̀. Ẹ ṣeun. Kí ni orúkọ agboolé yín? Orúkọ agboolé mi ní ìlú Ìmẹ̀kọ ní ìsàlẹ̀ Ilu Ikorodu compound. Ṣé ẹ mọ orin tí ẹ fi máa ń dọ̀wẹ́kẹ̀ ní ìlú Ìmẹ̀kọ Àfọ̀n? Orin tó gbajúmọ̀ nílùú wa tó pọ̀ ni orin bọ̀lọ̀jọ̀. Ṣé ǹjẹ́ ẹ lè kí oríkì yìí fún wa? Bẹ́ẹ̀ ni mo lè kí oríkì mi. Èmi ni ọmọ ẹ̀lẹ́ oníbẹ̀kú, ọmọ arúgbó olú, ọmọ ìfòyìn kò jẹ́ gidan, àgópàjàgó, àgó onígbèéyọ̀, ọmọ ọ̀họ̀ lọ́bì àyàwó. Èmi tún ní ìpèyí màtè, yọ́bí lólú, olóòpá ẹ̀dí. Ẹ ṣeun ìyá wa, ẹ gbìyànjú púpọ̀. Ẹ ṣeun pé àpè yín, ẹ jẹ́ wa, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí i. A wà pẹ̀lú arákùnrin wa ní ìlú Ìkòròdú. Ẹ bá wa dárúkọ yín. Adékọ̀gbẹ́ lórúkọ Ìkòròdú. Ṣé ọmọ Ìkòròdú lẹ́yìn? Ìkòròdú ọ̀gá original. Wọ́n ní Ìkòròdú ọ̀gá ni wọ́n. Ẹ bá wa dárúkọ agbègbè tí a wà ní ìlú Ìkòròdú. Sùúrùlérè street la wà ní Ìkòròdú. Ẹ̀yin ìyẹn ti gbọ́, a wà ní Sùúrùlérè ní Ìkòròdú ń bí. Ǹjẹ́ ẹ lè dárúkọ àwọn agbègbè tí àwọn èèyàn mọ̀ ní Ìkòròdú ń bí fún wa? Ìtúmọ̀já. Ìtúmọ̀já. Ìtúpàtẹ́. Ìtúpàtẹ́. Ìtúdòmùgọ̀ràn. Ìtúdòmùgọ̀ràn. Ọ̀bálẹ́. Ọ̀bálẹ́. Ṣó ti tó àfikún mọ̀dá? A mọ̀ wípé ó pọ̀, àmọ́ ẹ jẹ́ ká ọ́ní Túndọ̀fín tún wà. Ẹ̀yìntà. Ẹ ṣeun púpọ̀. Mo fẹ́ béèrè pé ní ìlú Ìkòròdú, àwọn ọdún wo ni wọ́n máa ń ṣe ní ìlú Ìkòròdú bí tẹ̀ wá? Ọdún pọ̀, aṣọ́dún Màgbó. Líwẹ̀. Ọdún Agẹmọ. Àwọn ọmọ Olúṣẹ̀kẹ̀, aṣọ́dún Ẹ̀lúkú. Kẹrí ọmọ Olúṣẹ̀kẹ̀ tẹ̀sọ yẹn, ó fẹ́ mú mi sọ pé ǹjẹ́ mo rí kì í? Ìkòròdú ọ̀gá, ọmọ Ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́, ọmọ Orúmọlẹ̀ tó ń fìlè jà, ọmọ sáwọn kórìkì ẹsẹ̀. Ẹ ṣeun gan ni. Ẹ ṣeun gan ni. Inú mi dùn pé ẹ mọ oríkì yín níwọ̀nba. Ǹjẹ́ Ìkòròdú ní oúnjẹ pàtàkì tí wọ́n máa ń jẹ tó jẹ́ oúnjẹ ìlú Ìkòròdú? Ó wà ó. Ìtọ́ fi tọ́ láti kékeré, ìkọ́kẹrẹ́ ni.
ìkọ́kọrẹ́ ìkọ́kọrẹ́ ọ̀nà jẹ ìkọ́kọrẹ́ ní Ìkòròdú ń bí àtẹ̀bìrìpò oúnjẹ Ìjẹ̀bú pàtàkì ni oúnjẹ Ìjẹ̀bú pàtàkì ni. Ǹjẹ́ mo tó fi ń ṣe ìkọ́kọrẹ́ àti ìbìrìpò yìí? Ìkọ́kọrẹ́ iṣu nínà obì iṣu àti ìtọ́síláyè ẹja igbá àwo epo ewúko kókò ni. Kókò ni kókò tó ń gbé séwé wọ́n dẹ̀ pọ́n wọ́n dẹ̀ sí. Arákùnrin wa ìwọ́n mú oúnjẹ ẹ̀sìn. Afẹ́bíyín ǹjẹ́ mọ èdè Yorùbá sọ dáadáa níyanrantí láì fi èdè Gẹ̀ẹ́sì sí? Máa try. Wọ́n hàn tó gbangba ipò ẹ̀mọ́. Ǹjẹ́ mọ òwe kankan ní èdè Yorùbá? Òwe 5. Ọwọ́ ọmọdé tó pẹpẹ àgbàlagbà ọwọ́ kèrègbè. Ení. Igi gbogbo máa gbóni lójú àtòkèrè láti rò. Ó dèjì. Ó dẹ̀ máa sápa mi lórí ó dẹ̀ máa dì. Bá àwọn ọmọ mi. Kò dé inú ọlọ́mọ ó di 3 ṣé mo rí 2 sí? Ẹ ti gbìyànjú ẹ ṣeun púpọ̀. Ó lọ ni. Kí ni orúkọ agboolé yín ní Ìkòròdú? Adékọ̀gbẹ́ ni. Adékọ̀gbẹ́ ní Ìjòmù. Adékọ̀gbẹ́ ní Ìjòmù ọmọ agboolé Adékọ̀gbẹ́ ní Ìjòmù òun ni arákùnrin wa. Ǹjẹ́ ẹ mọ oríkì ilé yín gangan? Ọmọ ọba mẹ́ta ní wà lódò. Ọmọ Ràsílù. Ìkórẹ̀wà. Ògbòdò. Ọmọ amẹ́rẹ́ ṣe ń gbà tíjà ò tí sí. Ọjọ́ tíjà bá dé tọ́jú eré àbájá. Ẹ ṣeun inú mi á máa dùn nígbà tí mo máa ń gbóríkì àwọn èèyàn wa pàápàá jùlọ oríkì ilẹ̀ Yorùbá ó máa ń dùn gbọ́ létí. Mo fẹ́ bi yín pé kí ni ẹ ní sọ fún àwọn èèyàn wa tí wọ́n ń wò wá nílé pé láti máa kọ́ ọmọ wọn ní èdè àti àṣà ilẹ̀ Yorùbá ẹ bá wa gbà wọ́n níyànjú. Ó dá lọ́pọ̀lọpọ̀ tàbí lè kọ́ àwọn ọmọ wa bó ṣe ń sọ Yorùbá torí àwọn òyìnbó aláwọ̀ funfun pàápàá àwọn gan fẹ́ máa sọ Yorùbá títí wá táwa ń pàtì kò bá dá tàbá lè tẹ̀síwájú dáadáa pẹ̀lú ẹ̀ because ní ìmọ̀ bí ìbá ṣe sọ dáadáa àmọ́ ó dá lọ́pọ̀lọpọ̀ tàbá lè máa ká ọmọ lọ lédè Yorùbá kọ́ máa sọ Yorùbá dáadáa ju òyìnbó lọ kọ́ sọ Yorùbá ní 70% kọ́ sọ òyìnbó 30%. Ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ yẹn wọ́n ní ó dára láti máa kọ́ àwọn ọmọ wa ní èdè àti àṣà ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun púpọ̀ inú wa dùn pé a pè yín ẹ jẹ́ wa. Ṣé ẹ lè kọ orin kan fún wa ká fi kásẹ̀ lẹ̀? Ẹ̀rí orin wo ni? Orin Yorùbá borin Ìkòròdú gangan. Ìkòròdú ọ̀gádé o Ìkòròdú ọ̀gádé o Ìkòròdú ọ̀gádé o Ìkòròdú ọ̀gádé o àwọn ọmọ ẹ̀lú kúmẹ̀ẹ́dẹ́ mẹ́ẹ̀dẹ́mẹ́ẹ̀dẹ́ àwọn ọmọ ẹ̀lú kúmẹ̀ẹ́dẹ́ mẹ́ẹ̀dẹ́mẹ́ẹ̀dẹ́ Ìkòròdú ọ̀gádé o Ìkòròdú ọ̀gádé o àwọn ọmọ ẹ̀lú kúmẹ̀ẹ́dẹ́ mẹ́ẹ̀dẹ́mẹ́ẹ̀dẹ́ àwọn ọmọ ẹ̀lú kúmẹ̀ẹ́dẹ́. Ẹ ṣe gan-an ni inú mi dùn ẹ ṣe gan-an ni ire o.